ní orí ètò yín, ètò gbogbo ọmọ Yorùbá, orí ètò náà lẹ tún padà sí yìí o. Abala ètò wa ọgbọ́n àgbà yín náà rèé. Ètò yín náà ní o, látọwọ́ ọmọ yín Omilani Olúdáre Àrẹ̀mú, ọmọ Àdùbí, like father like son, ọmọ bàbá tó ń pè léegun létí ń lọ ẹlẹ́rẹ̀ Àdùbí. Bẹ́ẹ̀ ni òòṣà ńlá yín ti ń gbélé tí ń fọhùn ẹlẹ́rìn agbélémọ̀ tó ń ṣe lóko. Àrẹ̀mú yín náà rèé, eléèmọ̀ ṣe gidi, àgbà kí wọn fọ ẹlẹ́rẹ̀ Àdùbí land. Mo tún dé sórí ètò. Ẹ wò ó, nínú àyọkà àwọn bàbá wa kan ní ìtò ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi. Abala ọ̀rọ̀ ṣítí ibẹ̀ la wà. Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn. Nínú àyọkà wọn kan, wọ́n ní títúnṣe bá ń tún un ṣe, ẹ̀yin ò ṣe fílẹ̀ kí bàjẹ́ mọ́ ọ bà á jẹ́. Bẹ́ẹ̀ ni àwọn bàbá wa ló wí nínú àyọkà wọn kan, yóò ti mọ ìyá wọn lọ́gbọ́n. Adífá fún abẹ́rẹ́ tòun pẹ̀lú abẹ. Ẹ gbọ́ mi yé, ó dífá fún abẹ́rẹ́ tòun. Bẹ́ẹ̀ ni, ṣé ẹ mọ̀ pé gbogbo wa pátá la mọ̀ wípé iṣẹ́ abẹ ó la nǹkan pẹrẹgẹdẹ ni o. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ abẹ yóò là pẹrẹgẹdẹ báyìí. Iṣẹ́ abẹ́rẹ́ pẹ̀lú òwú, àwọn ohun nǹkan tí abẹ bá là pẹrẹgẹdẹ, wọ́n bẹ̀rẹ̀ sí í gan, wọ́n mọ̀ gan pọ̀. Ṣé ó yé wa díẹ̀díẹ̀? Ibẹ̀ gan ibi mò ń lọ, ibẹ̀ mo dé yìí o. Ibi mò ń lọ gangan, ibẹ̀ mo dé yìí. Ẹ̀yin ẹ̀dá ọmọ Ádámọ̀, ẹ̀yin èèyàn ọmọ abìdí yànyàn, ẹ̀dọ́ náà kí ni kúkú dé gan-an tó jẹ́ pé àwa kì í rí nǹkan tó dáa àfi tó bá kù díẹ̀ káàtó. Kí ló jẹ́ kí n mú ètò yìí wá? Kí ló jẹ́ kí n fẹ́ dá sọ̀rọ̀ yìí? Torí mo kàn tiẹ̀ fọwọ́ lẹ́rán gbà tí mo rí fọ́nrán kan tí ń jà ràn yìí lórí YouTube, lórí ẹ̀rọ ayélujára, bẹ́ẹ̀ ni ní online. Mo wá rí wípé ọ̀rọ̀ ọ̀hún ó ti ń dojú tì mí, bẹ́ẹ̀ ojú ń gún mi, ojú sì ń ro mí fún gbogbo àwọn ọmọ Yorùbá pátá. Ẹ gbọ́, ìjọ́ kìíní àná ńgbà táwọn èèyàn mi ń pè mí, mo ṣe fídíò kan lórí ọ̀rọ̀ àwọn ọba wa aláyélúwà méjì, àwọn ògbóǹtarìgì méjì, Bàmí Ọ̀ọ̀nìrìṣà kábíyèsí o, Bàmí aláyélúwà Aláàfin of Ọ̀yọ́, mo wólẹ̀ forí adé. Bẹ́ẹ̀ ni mo ní kí Yorùbá kan já ronú pìwàdà. Ṣé ẹ rántí? Oríṣiríṣi kọ́mẹ̀ǹtì lọ, àwọn èèyàn mi náà tún pè mí, bàbá ọgbọ́n àgbà ṣé ẹ̀ tún ní wí nǹkan kan? A ní kó gun omi ogún mi, ibi mò ń lọ rèé. Kí ló wà nínú pé káwọn ọba aláyélúwà méjèèjì yìí pàdé ara wọn kẹ́kẹ́ra wọn tẹ̀rín tẹ̀yẹ? Ẹ nà àwọn olóyìnbó á ní wọ́n họ̀gì ara wọn, wọn ò rí nǹkan tó bàjẹ́ nù rẹ o. Ẹ jọ̀ọ́, mo wá rọ̀ wá ní o, gẹ́gẹ́ bí abala ọ̀rọ̀ ìṣítí tá a wà. Ẹ jọ̀ọ́ ọmọ Yorùbá, ẹ jẹ́ kójú ó dùn wá. Ìṣọ̀kan ọmọ Yorùbá ló jẹ mí lógún o, gẹ́gẹ́ bí nǹkan tí mo gbé lọ́wọ́. Èyí mo ṣe ni wá pàrọwà fún wa o. Èmi ò rí nǹkan tó burú jù nígbà táwọn ọba méjèèjì yìí bá ti pera wọn lọ sáwùjọ ìrònúpìwàdà. Kí n ti wá, ẹ jẹ́ ká kí ló lọ o. Àkíbọ̀ láti tún wà yìí, bó ti jẹ́nu ohun ò yórúkọ padà. Omilani Olúdáre Àrẹ̀mú, ọmọ Àdùbí, like father like son, ọmọ bàbá tó ń pè léegun létí ń lọ ẹlẹ́rẹ̀ Àdùbí. Òòṣà ńlá ni mí ti ń gbélé fọhùn ẹlẹ́rìn agbélémọ̀ tó ń ṣe lóko. Àrẹ̀mú yín náà rí eléèmọ̀ ṣe gidi, àgbà kí wọn fọ ẹlẹ́rẹ̀ Àdùbí land. Ẹ ṣé o, ẹ ti ṣe ń bẹ́tò mi lọ. Mo tún wí yìí náà, ẹ já mú eléyìí ká fi ṣàríkọ́gbọ́n. Ẹ ṣeun púpọ̀.